àtàrà àdúgbò àti onílé àti àwọn tó tún jẹ́ pé à ń ta ilé à ń báwọn èèyàn gbalé ká ní wọ́n ti ṣe due diligence wọn tó ti ṣe ìwádìí lórí ẹni tó fẹ́ gbalé sí gbogbo orí eléyìí ò ní ṣẹlẹ̀ àti pé a gbọ́ pé bíi February ni àwọn tó gbalé gbà bọ̀ wọ́n ṣe kó sí níbi ọ̀sẹ̀ méjì sísìn mo wá ń sọ pé ìgbà tó kó sí àwọn sáwọn ará àdúgbò òun kí ló ti kó sí ni tó fi jẹ́ pé ó yẹ kó wá sọ pé sàlámà lẹ́kùn ẹ pẹ̀lẹ́ àwọn aláwọ̀ ládùúgbò tá lẹ́yìn o ṣé ilẹ̀ kó sí because ilé ti wà ńlẹ̀ for a long time so eléyìí yóò kọ́ ará àdúgbò lọ́gbọ́n yóò kọ́ agent lọ́gbọ́n yóò tún kọ́ àwọn onílé lọ́gbọ́n wípé ihun tí wọ́n jẹ́ agent ló gbélé ẹ̀ fún ṣe gbìyànjú láti jẹ́ pé ìwọ náà mọ ẹni tó wà nílé ẹ̀ because eléyìí sì ẹni tó ní òun mo ti kó bá.